ó wù mí o torí ó rẹwà lọ́mọbìnrin mo sì fẹ́ kọ́ ọ Bándélé gẹ́gẹ́ bí ó kọ bàbá mi mo fẹ́ kó o Súnkànmí gẹ́gẹ́ bí orúkọ tèmi gangan tí mo pè ní Ọlásúnkànmí bó o wá ní báyìí bọ́ Bándélé Àríkẹ́. Àgbékalẹ̀ rẹ náà ó rẹwà, ìsọ̀rọ̀ sí rẹ sì wù mí. Mo ti ń kì í lórí mi ń dìde jọ̀ọ́, ara mi ń ṣe sì. Àmọ́ ẹ̀yin ọkùnrin ẹlẹ́tàn ni yín. Ojú tí mò ń wò yìí, ojú ẹlẹ́tàn ni ọjọ́. Ẹ̀tàn bíi ti bó o ṣé wọ́n wàá máa fẹ̀kọ́ tanná fún ọ ni àbí wọ́n máa pàfin fún ọ lóyìnbó ìbàdí àrán Àríkẹ́ o èmi ò ní ọ́ tàn o mo fẹ́ kọ́ ọ lọ rèé mọ̀ lónìí pé ìfẹ́ òtítọ́ mo ní sí ọ torí wípé iyán nìkan kọ́ lòkèlè tí ìsápá tèmi tó fi toro mọ́yàn tiẹ̀ ọkà nìkan kọ́ lòkèlè tí gbẹ̀gìrì tèmi tó fi toro mọ́kà rẹ mo wá fẹ́ kọ́ ọ lọ rèé mọ̀ o wípé ọ̀kín nìkan kọ́ lẹyẹ tó wà nínú igbó ọlọ́run ọba mi ló kàn sí kíni ló ṣe ọ̀kín lọ́jọ́ tó fi rẹwà bẹ́ẹ̀ sì ni kìnìún nìkan kọ́ lẹranko tó wà níjù ọba mi lọ́kàn dídì kan lákàndá àsàdá bí wọn náà ṣe jẹ́ àkàndá àsàdá láàrin àwọn omidan tó wà nínú ìlú yìí jẹ́ kí n mọ́tàn jẹ arábìnrin ọ̀rẹ́ wàá pọ̀ ìfẹ́ rẹ̀ sì ń dá mi lọ́rùn wo ní tó ṣe pàtàkì tó wà lẹ́mìí mi ni pé sórí àyájọ́ olólùfẹ́ tí ń bọ̀ ní òṣùpá tí ń bọ̀ yìí mo fẹ́ kọ́ ọ jágẹmọ́ mi kémi sì jẹ́ gbọ́ tìjà tiẹ̀ bí mo ṣe fẹ́ kó rínú kó lè bá a mọ̀ pé ìfẹ́ ẹlẹ́yẹlé mo ní sí ọ mo fẹ́ kó o jájọ mọ́ gbógun tira wa ni kí gbogbo ẹ̀ bá lè dùn kó bá lè rọ̀sọ̀mù kódà pàápàá mo fi ń dán ọ lójú pé ìwọ mo fẹ́ kó ṣe ìyá àwọn ọmọ mi gbogbo ọmọ tó wà nù rẹ tẹ́lẹ̀dùn á ṣe fún ọ ọ̀dẹ̀ mi mo ti fẹ́ kó wá bí gbogbo wọn kó o bá lè mọ̀ wípé òpin ọmọ ní ọ. Àlàyé rẹ sì yé mi yékéyéké. o ṣeun. Ṣùgbọ́n ká mọ gbógun tira èmi èèmọ̀ sọmọ ológun èmi ò mọ̀ mọ́ tí ń gbógun tira wọn. Ìjà gbógun tira wọn. máa bọ arẹwà obìnrin Àríkẹ́ o gbígbógun tì ọ́ tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ ni pé ìwọ gbógun ìfẹ́ tì mí kémi náà gbógun ìfẹ́ tì ọ́ jájọ máa ta mi oge síra wa lá ìbàdí àrán abara ṣe déédéé aṣọ àbó rí ni torí mo mọ̀ pé àwọn ìbejì rẹ méjèèjì gan wọ́n ti ń ṣe kíni wọ́n ti fẹ́ máa bá mi ṣe kòríkòsùn torí wọ́n ti ń ṣẹ́wọ́ sí mi lọ́ọ̀kan báyìí pé kí n wá bá wọn ṣeré. Abẹ̀rẹ̀ ọ̀dà bó ṣe rí nù. mo ti gbọ́ ọ àmọ́ bí n bá délé ń fi ọ̀rọ̀ rẹ tó yá mi létí. padà má sọ bẹ́ẹ̀ mọ́ má sọ bẹ́ẹ̀ má Àríkẹ́ ó ti kú ọmọdébìnrin àgbékọ́rùn roko tọ́wọ́ a máa lọ́sẹ̀ lọ sọ fún ìyá rẹ̀ lé bọ́ bá délé àwù mọ̀jà sọ̀rọ̀ ànádìgbà mi ojúmọ́ tó mọ́ já yanjú ẹ̀ láàrin ojú àwo làwo fi gbọbẹ̀. mo nífẹ̀ẹ́ rẹ o torí pé òpin ọmọ ni ọ́. ṣé mo lè mọ lọ. lẹ́yìn ọmọ kò sọ́mọ mọ́ Àríkẹ́. àní mo ti gbọ́ lẹ́yìn ọmọ. ó fẹ́ lọ tọ̀. o ti gbọ́ ni mo mọ̀ pọ̀ ń gbọ́ mi àmọ́ mo ti gbọ́ yàtọ̀ sí mo ti gba. mo bá rí bẹ́ẹ̀ nítorí
á kó ara rẹ̀ bá kàn. Case close. Ó ti pé o ti ń ṣe ọwọ́ bọ̀bẹ̀. ọ mọ̀ pé bí ṣe ń ṣe mí iní ń ṣe ọ́ jẹ́ kí n tún wá jẹ́ ọmọ lónìí ọkàn rẹ̀ ń kọrin kan Bó ló ti rí? etí mi ò gbọ́ àmọ́ ọkàn mi ní ń gbọ́ ọkàn mi tí sì ń gbọ́ wàhálà. ó yí ọkàn mi o jẹ́ kí n kọ́ ni Kò jẹ́ inú mọ̀ rí ọ ní. Inú mọ̀ rí ọ. àní o fún mi ní n tí mo fẹ́ o ti gbọ́rọ̀ mi so o ti gba tèmi ni ṣé tèmi àrán ìfẹ́ bò mí kí n lè bá a bọ́ lọ́wọ́ ọ̀gìnìntì ìfẹ́ tó fẹ́ dá mi lọ́wọ́ kọ́. Ọlásùnkànmí, mo ti gbọ́. ìfẹ́ Mo mọ̀ rí ọ. olóò ti gbọ́ ni ó sún ìsọ fún mi pé o ti gbà á pẹ̀lẹ́ a máa lákọ a máa lábọ̀. Mo gbọ́ náà ní padà di mo gbà. wá sọ ọmọ gbà fún mi kí n gbọ́ báyìí kọ́kàn mi bá lè túká kí n lè bá a mọ̀ pé ìdánwò tí mo ṣe mo yege. Ìyá mi ti ń pè mí. Ìyá mi ti ń pè mí. Ọya sáré sọ fún mi sáré sọ pé o ti gbà sáré sọ pé o ti gbà fún mi. Ọlásùnkànmí, mo ti gbà. Dáa. Ọya sámijẹ kó tó máa lọ sámijẹ kó tó máa lọ. Àṣà nìyẹn o. bá ń bu olóòtú ládàá lẹ́yìn òun. ṣé wọn náà gbójú gbóyà ó gbónu àbí ẹ pàdé mi àgbà wá búra lórí ètò lálẹ́ òní ẹ jájọ pàdé pọ̀ ní ojú òpó TikTok ní déédéé aago 9 alẹ́ alaalẹ́ ńlá láǹfààní àti máa pàdé bí wọ́n bá láyà tó gbangba sùn lọ́yẹ́ ẹ ń bá láyà la pè é ọlọ́mọkùnrin àtọlọ́mọbìnrin ẹ jájọ pàdé ẹ wá figagbága lórí ètò ìwọ lè sọ èdè abínibí rẹ kọ́yọ̀ bẹ̀rẹ̀ lẹ́nu ẹ ìwọ náà lè sọ èdè abínibí rẹ ó lè fèdè abínibí rẹ ó lè fi bọ́mọ ìsọ̀rọ̀ kó sì gbà